kama mu kini tata laisa kama mu puara yaba ti mu puara koda corona eri yaba mo sa ni e mo gbogbo Yorùbá ya kun ti e mo po tori eni ni bad day Ọláyínká Oko eyan ti custom Oòduà bàbá gómìnà ibi lè wà mo ti wo yín wọnú lé mi pé ta ibi lè wà ibẹ̀ mo wa kí wàá lè fi para yín ṣebí kíní yìí ìjọba yan wí yan pé kò wá ní fertilizer àbí fertilizer wí ká mọ mú rárá o lè mí náà wí kún mọ mú rárá torí corona kọ́ lọ́mọ jẹ́ ká rúgbìn. ẹ mọ̀ para yín bàbá gómìnà ẹ kí ní tán ní kẹ́ mọ fi rawọ́ lẹ́yìn wá fi ra gbogbo ara kẹ́ tí wàá sọ pé ẹ fẹ́ mu. nínú wo bá ń wí ìgbà yẹn kọ hand fertilizer We do keep quiet. ká máa mú kanra ká máa mú rárá o ní. mo lẹ́ lọ tẹ rojú tẹ kàn dúdú mo lẹ́ lọ. ṣebí bí bá de Ọláyínká Hasan kò èyàn custom Oòduà ṣebí bẹ́ẹ̀ ni mo múra lọ́wọ́ wíkún wa lọ ìtòrí ẹni ní bá de rẹ tó jẹ́ kó máa múra báyìí. ẹ rántí òfin tán sọ láti kó nílé gbélé kẹ́ńdọ̀rì mọ́ jáde ẹ jẹ́ pé àwọn ìjọba kọ́wọ́ wọn bá yín ẹ pẹ̀lẹ́ wọn ju tọ̀bọ̀ ní. ṣẹlẹ̀ torí tí a sì náà ń wí o bó lè ṣe á ṣe báyẹn. happy birthday to you Ọláyínká Hasan Oko olówó orí ọkọ̀ Sakirat Aramide Ojúlárí baba Sultan baba Sultanat baba Sumayat èyàn custom Oòduà ṣebí wọn lọmọ Ìlọrin Ìlọrin ọmọ akéwú gbẹrú ọmọ akéwú sọlá Ìlọrin ò ṣẹbọ wọn ò ṣògùn ṣùgbọ́n wọ́n ní kéwú ìlú tó tóbi tó gbáyè tí kò léegun ṣebí ẹ̀sìn léegun yín nílùú Ìlọrin ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjànnà látó derin ọmọ akukọjà ọmọ afidà pàkẹ́ǹgbà ọlọmọ atapín onípẹ̀rin àpín atatọmọ ọlọmọ fi gbọ́ tiwọn. ọdún kan ni sọrí ẹ̀mí ẹ̀sẹ̀ púpọ̀ àìsàn kan bẹ́ẹ̀ tàn sí wọ́n pè ní corona virus fún máa ìdí mo ṣe pé corona ẹni sí ọ o ẹni sọmọ ẹ ẹni sẹ yàwó ẹ corona ẹni sí ẹni pa yóò jẹ ìyẹn ìlú kan náà ti ń ya wèrè ìlú kan náà ti ń ṣe ribú ọ ní rówó yọ ọmọdé bẹ ọlá ẹ mọ pọ̀ sí owó ẹ mọ pọ̀ sí ọ ní mòkú aya ọ ní mòkú ọmọ lágbára Ọlọ́run ikú máa pín kú ní kọrọ tán pín ní kọ́bọ̀ èèní kan ọ èèbá arábí bá di ẹ ṣùgbọ́n òfin mọ jáde mọ sùn mọtò ìwà ń bẹ ń gbòòrò ẹ torí ẹ ló wá jẹ kó wí kó mú àdúrà kó mú sin ọ lọ èèyàn custom Oòduà lówó kó kí ọ wí happy birthday to you ìgbà ọdún kan ni my friend sọ.